Àlàní kí ló gbé yín débi bàbá? Ẹ mú sínú kí lè fi mú? Ẹ mú ẹ fẹ́ fi ṣe léṣe àbẹ́ ẹ fẹ́ fi ṣe ara yín léṣe? Ọgá ọmọ ṣe yín ni àbí? Ọmọ ọdún mélòó ni bàbá? 55. Ok, ọmọ èjì, ok, ọmọ olúbo ní ẹ mú pakopako. Mo lè ẹlẹ́ mú pakopako. Ẹ bá lọ yá di pé èèyàn bá lọ yá di pé dé station. Bọ̀tẹ̀ yín lè rà á. Àwọn kì í ṣáì ní Chelsea. Ta ló lọ rà á? Èmi ní èmi ra ògùn àjẹ̀dì sílé tẹ́lẹ̀. Mo wá ní kí ọmọ ṣe máa mú ọ̀pọ̀. Òun dẹ̀ ti bá mú ọtí gbé sínú ilé ọmọ. Bàtẹ́ mi ògùn jẹ tí mo rò pé òun gbé sínú ilé. Ibo ló ń gbé sí? Inú ẹnu lọ inú yàrá mi náà. Inú yàrá mi náà ti lẹ́nu lọ. Ṣé ẹnu náà wá ní ògùn jẹ kí ẹ náà ló wá alóko èmi pẹ̀lú ẹni ìbá àjọ lóko àjọ dénà ẹni tó kù ìlú àjọ lóko àjọ. Ẹjọ́ mú ni so òun ló ba ẹ láwọn yín òun ló ba wọn jẹ́ báyìí. Ọ̀gbìn ìgbà tẹ́yìn ibi tó ń gbé ògùn àti pé ògùn pàpàpọ̀ wá tẹ́yìn ní ẹ̀ ní ògùn jẹ̀bi níbi kínú ike kankan náà ló ike kan náà ní kankan náà. So ṣe wò ó kótó tẹ́yìn fẹ́ gbé. Ìgbà tí màá wò bá àti bẹ́ẹ̀ máa gbé báyìí sílé tó kò dé àǹkan dípò àfẹ́ lọ ṣọdún ní kílà tó wá máa ṣẹlẹ̀ sí i. Ẹ fẹ́ lọ ṣọdún? Ẹjọ́ ọdún òtún náà wẹ́ lọ́gbọ́n ní. Ṣé mùsùlùmí lẹ́yìn ni? Ẹ ọmọ kékeré mi ẹni mùsùlùmí náà ní fẹ́ lọ bá ṣẹlẹ̀. Ọtọ ọmọdún mélòó? Díẹ̀ lèmi náà máa fi lọ. Iṣẹ́ ìránṣẹ́ kan náà ni? Bẹ́ẹ̀fà lòun máa ń wá ló ti ń wá. Iṣẹ́ wo lẹni wọ́n bá ń ṣe? Àgbẹ̀ ni ọkọ̀ àgbẹ̀ ló. Ẹjọ́ ń roko kiri ni? So ìgbà tó ń wá kú lọ́rọ̀ wá di tọlọ́pàá tẹ́ fi bára yín bí lẹ́nu. Ìgbà tí òun wá kú àwọn èèyàn ẹ̀ wá káwa mọ́ ọ̀sán rọ́gbé alọ́sọ́sọ́ Ìbàdàn lọ́dún àdídèjì lọ. Ìgbà tó gbọ́ ẹ̀yin lẹ́yìn rà á òun wá mú wá kú. Bàbá kú lẹ́sẹ̀ ló kú tàbí ìjọ kẹta tàbí tó ń kú rẹ̀ ti pọ̀ jù. Kí lórúkọ tiẹ̀? Ọtọ ọmọdún mélòó? Kí ló gbé ẹ débi? Báwo lè débi? Tó gbé mi débi ni pé ọ̀gá mi tọrọ àpèpè lọ́wọ́. Ọmọ olúbo ni? Tọ̀nù. Wọ́n tọrọ àpèpè lọ́wọ́ mi. Àpèpè ìbéèrè àti mo lọ fi oko. Pàdé mi fi oko. Iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ oko ni. Èmi dúrọ̀pù ẹ̀ sí oko. Wọ́n dẹ̀ ní kí n fáwọn ní díẹ̀ bí lóòdù kan wípé àwọn fẹ́ lò. Àwọn fẹ́ fi oko. So wà tí mo béèrè lọ́wọ́ mi pé àwọn fẹ́ fi oko. Mi wá bá wọn bù wálé ó sì bọ́ síjọ́ Àlàmísì. Àtọ́ bọ́ sí ìjọ́ Àlàmísì yẹn tí mo béèrè ògùn yẹn lọ́wọ́ mi. Èmi lọ sóko rọ̀lẹ́ mi bá wọn bu àpèpè yẹn gbà wọ́n ní bí lóòdù kan èmi bá wọn bu sínú ike sáyẹn. Mi stop mi gbé yòókù sínú òkú padà mọ́ wá bá wọn èyí tí wọ́n fẹ́ lò yẹn mo mú wálé. Pàtẹ́ mi dé nírọ̀lẹ́ ẹjọ́ yẹn èmi ò bá wọn lé. Èmi náà dé àlejò kan lọ́wọ́ tí mo fẹ́ lọ pàdé ní ojú ọ̀nà ní ọjọ́ yẹn. Bàtà àlejò yẹn bọ̀ tèmi pè tó lóun wà lójú ọ̀nà tèmi ṣe dé ìrọ̀lẹ́ tí mi bá wọn èmi gbé sínú yàrá tọ̀dọ̀ mi tèmi fi lọ pàdé àlejò ìgbà tó di àárọ̀ ọjọ́ kejì. Wọ́n ní báwo ni kíní tí àwọn bá mi sọ lánàá tí mo ti bá wọn mú wálé torí àwọn fẹ́ lọ sí mo ní èmi gan fẹ́ lọ sí òkú nígbà fẹ́ lọ wá nǹkan tí èmi àtàlejò mi máa jẹ. Àlejò ọkùnrin àbóbìnrin? Ọkùnrin. So ẹ jẹ́ n búrọ́ọ̀ṣì tán kí n bá yín mú un jáde. Gbàdé mi búrọ́ọ̀ṣì tán mi dẹ̀ wò pé òní ní ọdún torí mùsùlùmí lèmi kò tí sáré lọ wá ohun tí a máa jẹ gbàdé wọ́n dẹ̀ ti bá mi sọ tí wọ́n tún rán mi létí láàárọ̀ yìí. Nígbà mi béèrè wọn tí mi rí wọn mi rò pé báyà wọ́n lọ sí tọ́lẹ̀tì àbí kí ni mo bá wọn gbé sí ẹnu ọ̀nà ilé wọn yàrá wọn lè fi gba òkú lọ. Ìgbàdé mi wọn àtòkò dé wọ́n dẹ̀ ti gbé àtòkò yẹn wọn làwọn gbé àwọn jáde lọ́wọ́ ohun tó gbé mi dé báyìí nìyẹn. So ìwọ ló lọ bá wọn rà á?
èmi ò bá wọn ra èmi rà tí mo fi fi oko tèmi ni tọrọ lọ́wọ́ tèmi ni. bí ẹ̀yin á gbé sílé ẹ wá lọ display sí ẹ swap ìṣẹ̀lẹ̀ so pẹ̀lú bóyá rí yín sí. ibi tó ń gbé sí wọ́n náà ibi táwọn gbé kìíní ọ̀tún ló yẹ sí. àwọn kan gbogbo àwọn kan dààmú àwọn kan dààmú sọ. kọjú kọ́ fẹ́ máa lọ sí ibi tó ń lọ òun kò kí kọ́ mọ́lẹ̀ ní ọ̀dẹ̀ gbé ìgbẹ́ ìjàdọ̀. so èyí tó wá ṣẹlẹ̀ yìí kí ni ẹ̀kọ́ tí wọ́n kọ́ bá. òde ti sọ̀rọ̀ ṣe báyìí o ká pé bí mo ṣe ní bí mo ṣe béèrè lọ́wọ́ mi tí wọ́n bá ní mi ìlé fún wọn ọ̀pọ̀lọpọ̀ etí tó máa gbọ́ wọn máa ní ọmọ yìí ò dáa. eléyìí wà ní ṣẹlẹ̀. irú eléyìí ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí àwọn èèyàn máa wò pé aláìdá èèyàn lọ́mọ yìí. o ti wà Nàìjíríà tó tọ́lú mélòó o ti wà Nàìjíríà. mo ti wà Nàìjíríà ọdún kẹta ni. ìjọ tẹ̀ ti rí wàhálà ọlọ́pàá rí kí ló ti bára ẹni station ọlọ́pàá. bàbá ẹ̀yin kọ́ ṣe dé station ọlọ́pàá rí ọ̀rọ̀ ẹjọ́ bíi wàhálà ò ṣẹlẹ̀ rí pẹ̀lú orí ìsìn tí pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí látara pé a fẹ́ mú nǹkan síkùn kí nìkan tẹ kọ́. so nǹkan táwọn àwọn tí èèyàn wọn kú nǹkan táwọn sọ sí ni pé ilẹ̀ pọ́ńtàn bá àbí ẹ̀ṣẹ̀ débi ẹni tó kú sí wọn lẹ́yìn ilẹ̀ pa. bàbá ẹ̀kọ́ ọ̀la ẹ̀kọ́ báyìí kan lè rí báyìí. ọlọ́wọ́ kò yọ. bàbá nígbà tí ẹ ti ẹ̀ mú kínní ẹ̀ tí ẹ gbé mu ẹ rí àtọ̀ pé eléyà ò sí nǹkan tẹ́ wá tẹ́ mu tẹ́lẹ̀ ni. àní ó ti dénú tó fẹ́ ẹnìbọ̀dì tó máa ṣe lẹ́wọ̀. mo ti gbọ́n mọ́lẹ̀ àbí kílẹ̀ lẹ́mu ó yà sọ tí ògógóró. ó yàtọ̀ sẹ́wọ̀n pé gbẹ̀dí mi náà òun tàbí ọtí tó máa dàbí àwọn àmọ́. ìgbòkígbò tá lè wá ká máa dúpẹ́ tára bá ti jí pépé pẹ̀lú super A1 egbògi atẹ́jẹ̀ ṣe pẹ̀lú ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ oògùn yóò bá mi lára mu fini lọ́kàn balẹ̀ ó tún fúnni lágbára ó fúnni lókun àmàràrà ta pọ́npọ́n arúgbó ta kébé ọkùnrin pẹ̀lú obìnrin ọmọdé àtàlàgbà láìsí ṣòro super A1 ló ń ṣara lóore. super A1 ìlera ṣàlọ́rọ̀ gbà. ẹ pè é lórúkọ tó ń jẹ́ super A1. super A1. oògùn atẹ́jẹ̀ṣe super A1. super A1 lè gbòógì atẹ́jẹ̀ṣe àti àṣírí ẹwà tí wọ́n fi ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ gbé kalẹ̀ fún gbogbo ọmọ aráyé. ó wà ní gbogbo ilé ìtajà oògùn kẹ́míìsì àti gbogbo ilé iṣẹ́ Yemkem International káàkiri Nàìjíríà. super A1 egbòogi atẹ́jẹ̀ṣe tó super.